ojú ti àáfàá tó mọ olówó ńláńlá tí ń gbowó tìkẹ́tìkẹ́ tí ó sọ̀kalẹ̀ sára tálíkà. Ojú tì ọ́ represent wa dáadáa àwọn onípè òní yí ọ́ bó ti wọ́n lọ́ọ̀ ní kó sọ̀rọ̀ ẹ̀. Ọba adébí gbogbo jákà tí wọ́n bá tún yọ fún ọ ọ̀wá ń tún tà. Mo tẹ́ ní kọ́ máa pín fún ẹ̀ tí ò tó ọ. Ọ̀wá ń sàṣe mọ́kàmí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n ní kí ló gbàgbé sọ̀tọ̀ mú káàkiri. Ẹlòmíì ò bẹ́ẹ̀ bú nísìn. A ní gbogbo ohun tí tìdìbò ló ń ṣe. Àṣé wọ́n ń dá àjọ fún ni. Ẹ jẹ́ akẹ́ni tí ń fún tó náà ń fún àwọn èèyàn. Mọ iye àfáà tó láǹfààní Saudi ni tí ò sì kọ́ búlọ́ọ̀kù kan. Gbogbo kànga tẹni kó gbẹ́ lọ́fẹ̀ẹ́ ló ta. Ẹ ń dojú tì á. Ẹ sọmọlúwàbí pa. Bika astajiru fama yujiru siwaka fa ajir da'ifan yahtami bihimaka inni da'ifun asta'inu ala al-qawi ذنبي ومعصيتي ببعض قواك أذنبت يا ربي وقادتني ذنوبا ما لا من غافر لك دنياي غرتني وعفوك شدني ما حيلة في هذه أو ذاك إن كان قلبي شكا لم يكن مؤمنا بكريم عفوك ما قوى وعصاك بكريم عفوك ما قوى وعصاك يا سيد الدارين يا من بندى ويا من إله العرش سماه أحمدا ولدت يتيما مفردا دون والدين فصرت أمير الأنبياء وسيدا على روح سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح صل وسلم على جسده في الأجساد صل وسلم وبارك على قبره في القبور صلى الله عليه وسلم اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام آمين صلاة ترديك وترديه وترضى بها عنا يا رب العالمين. نعم. ألا يا رسول الله يا خير مرسلين ẹjọ́ torí Ọlọ́run gbogbo wa tí àánú Ọlọ́run ní kí a jọ péjú síbí níjókòó oríire yìí torí irú ìjókòó yìí ló dùn mọ́lọ́run jù. Ìjókòó tí wọ́n ti ń rin àwọn èèyàn lẹ́kún. Bóni ṣe há fún mi tó tó mò ń rojọ́ fún alikali. Prógámù ẹlẹ́ẹ̀kẹrin ní lẹ́nìí.
mo sì tún lọ wá sí tá a máa ń ṣe family house wa mo ti ṣe ti palace ọlọ́fà náà. ألا يا رسول الله يا خير مرسلين. bẹ́ẹ̀ bá ń tọrọ kóhun ó ga láyé èrè àlàáfíà tí ó fi lò ó tó o bá sì ń tọrọ àlùbáríkà tọrọ ọmọ tó fi gbé e bálùbáríkà bá pọ̀ tán ìmọ̀lẹ̀ tú ọ láṣìírí pọ̀ jẹun pa. àwọn mìíràn ní àlùbáríkà lójú tá àlùbáríkà bá dójú àmì tán wọn ò bí ọ ní tó ọmọ máa sáré ìmọ̀ náà lábẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tó ń pẹ́ ẹ mo fẹ́ tóbi jẹgbẹ́ mi lọ tọ́lọ̀ ń bá dán ọ lóhùn tán béèrè àlàáfíà tó fi lò ó tó o bá sì ń tọrọ owó tọrọ kọ́ lẹ́mìí ṣe torí kí wọ́n léèyàn kọ́lé $1 million lọ́kọ̀ọ̀kan kó kọjọ báyìí kọ́ ní owó ẹ̀mí ṣe iye orí tó bá dùn nínú lówó tó ní. Now, عليك صلاة الله لا تتناهى. mo ti kí Ọlọ́run mo ti kí ànábì wa Muhammad. فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها. ìlú Ìlọrin la wà góògà. والله أعطى للنبي محمد góògà. فضيله به قد زاده تكريما. àwọn ń yà mí lẹ́nu pé bí n ti ń dákọ̀ ànábì tó àyòǹbó ẹ̀ tààrà. صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما. gbogbo ọjọ́ la wá tí nǹkan sá sí nínú. bàbá Mádìbò wa kọ́ bọ̀ gbogbo tó bá fẹ́ gbà fún un mọ́ ó gbọ́dọ̀ dá wa lónìí. sẹ́yìn tó burúkú jùlọ ẹni tí ò bá mọ iye ẹni tó fẹ́. wọ́n fún ọ ní nǹkan ọlọ́ọ̀mẹni tó fún wọ́n yìí bá sọ máa lè sọ́ọ̀mẹni tí máa fún wọn náà. صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما. mo kí bàbá wa ẹ́míà. Sheikh. ẹ̀ tó lè wí yìí náà. ó kẹ́kẹ́ kan tó kilẹ̀ dáadáa. Sheikh. wàláhù. يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ẹ yóò jókòó. ولا حول ولا قوة إلا بالله. إلاري مقر العلم أرض الولاية. mo kí bàbá Mádìbò tó ṣe pé kò sú yín rí láti máa yọ zaka iyì. Allah. ẹlòmíì tí wọ́n ń pè lóko níbi tí ẹ ti bí i torí àwọn fámìlì rẹ̀ wọn ò válù ẹ̀ ẹ wàá lọ prógámù ẹ̀ wọ́n kàn yí padà nípa tí Mádìbò fi wá fẹ́ tẹ́ o ẹ̀yà ajé àmọ́ pọ́nlé. وأدي زكاة الجاي. ó ní wọ́n tọ́ ní láárí kí ló dé tọ́ ọmọ yọ zaka yìí. واعلم بأنها wọ́n yọ zaka yìí ni. كمثل زكاة المال تم نصابها. ẹ tó yọ zaka yìí ìgbà tó yọ zaka owó náà ni iyì náà ò ní fàyà. وأدي زكاة الجاي. aṣọ yìí náà ò ní yamọ yín lọ́rùn. واعلم بأنها ọ̀la
ọlá ẹ̀jẹ̀ tó di ẹ̀yin gangan. كمثل زكاة المال تم نصابها. mo kí àbáwọ̀ ìmáàmù àgbà ọlọ́njẹ́ àbó máa bẹ dáadáa. àmín. وأدي زكاة الجاه. olùkọ́ kábínẹ̀tì wọn mo kí bàbá wa ìmáàmù wa ní Gàmbàrí. وأعلم بأنها ìmáàmù ara ò kàn mí. كمثل زكاة المال تم نصابها. bí ọlá náà ṣe tó ọlọ́run ní kárí mánéjì dáadáa. Allah. bàbá ẹ fẹ́ yín jí bá ọlá náà ò ní parun láíláí. ìmáàmù ni humamu tahirun wa mutahirun. mo kí bàbá wa àfa àgbà àtàwọn àfa wọn. مجيثا لمن ضاقت عليه المذاهب. mo kí bàbá wa aláàjì àgbà àtàwọn àfa wọn. وأنت إمام mo kí bàbá alágége àtàwọn àfa wọn. صالح جل شخصه. mo kí bàbá alágbàjì àtàwọn àfa wọn. وأنت مدال. torí tí ń dà wá láàmú lónìí bí iṣẹ́ bá ti fáyìn àìrẹ́ ni ó ṣiṣẹ́ mọ́ ni. gbogbo bàbá yìí wọ́n lẹ́ni ó ṣe wọ́n. wọ́n ní láàfà. kí iṣẹ́ ó sì tóbi kò ní kẹ́rin tó iṣẹ́ ó kéré. tá a bá rántí wọn ẹja máa rántí àwọn àfa wọn àwọn làṣeyọrí àwọn àfa wọn. وأنت مدال. àtògbò ẹni tí ò ké lọ́nà tí mo dá kọ̀ ẹ̀ àwọn sàkámà ní àfa àgbà gbogbo yẹn àfa tá a tiẹ̀ lè àfa kékeré bì. أيامي في جل عزتي. gbogbo àwọn àfa wa àtàwọn tá a tọ́ tíra àwọn tá a tiẹ̀ rírí nítorí kìámà tá a sì nàró nàró ọmọ kéwú lẹ́yìn wọn. سلام على أهل العلوم فإنهم mọ́fò ní kíyàn tán. مصابيح علم kì í ṣe fà mọ́sálátì. بل نجوم سمائه alifọ́làkì. مصابيح علم. chairman àwa shabab yányán àwọn ọ̀dọ́ àfa tá a ti sinmi lọ ilé ọkọ tán. بل نجوم سمائه. tẹlifàtà imam mo kí n púpọ̀. سلام wáyà sí. على أهل العلوم فإنهم mo kí àwa ògo Ìlọrin. bàbá ń Bàrígà àǹkó. مصابيح علم. bàbá ń Bàrígà ṣé wọ́n nìkan ni. بل نجوم سمائه ẹ̀rí bọ̀rọ̀ kìíní. مصابيح ẹ̀nà ló kí wọ́n rí. علم. ní sófò. بل نجوم ẹsẹ̀ kó bàbá ẹ kú sẹ́ سمائه. à ń rí sẹ́ ẹ̀yin ẹ̀dákẹ́jọ́ kó torí Ọlọ́run. àwọn ògo Ìlọrin ọmọ Ìlọrin lèmi náà. ẹnìkan ló ń wò mọ̀ mú ní tọ́wọ́ mi la ọ̀rí Ìlọrin tí ó jáde ń bẹ̀. مصابيح علم. mo kí alága wa tòní Alhaji Al-Fatah Abdulrafiu ní ẹkọ ọbẹ ẹ jẹ́ nǹkan pé tí a ná. مصابيح علم. بل نجوم سمائه. ẹ̀yọ́ mọ̀ wọ̀nyí ẹ̀mọ̀ kí n kówó lónìí. مصابيح علم. bàbá yẹn sàṣàrẹ́. بل نجوم سمائه. mo fi olúpàkó kí yín. فيهم يهتدي من يقتدي بعلومهم. Adio. ويرقى بهم ذو داعي لتدائه. CEO Adolf Motors. ويرقى بهم ذو داعي لتدائه. ẹ̀yin ńlá mo kí ẹ jọ. bàbá wa ń lọrin Sheikh Madibo ò lọ wí. بهم يهتدي من يقتدي بعلومهم.
mo kí Jaji Motors. ويرقى بهم Góògà. ويرقى بهم Bàbá Bàrígà. Bàbá Bàrígà small but mighty. سلام على أهل العلوم فإنهم Mo kẹ́yìn ìyá wa torí ọjọ́ tó lọ. مصابيح علم Gbogbo tó yẹ síkìrì fún amókín. بل نجوم سمائه Mo kí sí wàlkálí. مصابيح علم Ẹ káre. بل نجوم سمائه. Ẹ jẹ́ n kí tìdíbòdò ẹ dákun. Sheikh Abdulkadir. Tìdíbòdò. إذا رزق الفتى وجها وقاها Bọ̀rọ̀ kìíní lẹ̀ ń wò. تقلب في الأمور كما يشاء Ń da yín lò. تقلب في Lógo Ọlọ́run. الأمور كما يشاء. Gbogbo àwọn ẹni Ọlọ́run tá a wà níbí. Sẹ́ẹ̀rì bàbá Màdìbò. Kí n tó sọ̀rọ̀, ẹja sọ̀rọ̀ bàbá Tìdíbòdò yìí. Ojú ti àáfàá tó mọ olówó ńláńlá tí ń gbowó tìkẹ́tìkẹ́ tí ó sọ̀kalẹ̀ sára tálíkà. Ojú tì ọ́. Ọ̀ represent wa dáadáa. Àwọn onípè ò ní yí ọ́ bó ti wọ Ọlọ́run ní kó sọ̀rọ̀ ẹ̀. Ọba Adébí gbogbo jákà tí wọ́n bá tún yọ fún ọ, ọ̀wá ń tún tà. Ń tẹ́ni kọ́ máa pín fún ẹ̀ tí ò tó ọ. Ọ̀wá ń sàṣe mọ́kàmí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n ni kí lè gbàgbé sọ̀tọ̀ mú káàkiri. Ẹ̀kọ́já ẹ̀ ní sí òfò. إذا رزق الفتى وجها وقاها Ẹjọ́ ọ̀rọ̀ onígùn kan pàbọ̀lẹ́wà. تقلب في الأمور كما يشاء. Ẹlòmí ò bẹ́ẹ̀ bú nísìn. A ní gbogbo ohun tí Tìdíbòdò ń ṣe. Àṣé wọ́n ń dá àjọ fún ni. Ẹ jẹ́ akẹ́ni tí ń fún tó náà ń fún àwọn èèyàn. Ẹ mọ iye àfáà tó láǹfààní Saudi ni tí yóò sì kọ́ búlọ́ọ̀kù kan. Gbogbo kànga tẹni kó gbẹ́ lọ́fẹ̀ẹ́ ló ta. Ẹ ń dojú tì á. Ẹ sọmọlúwàbí pa. Tó bá gbóná kí wọ́n bomi wọn. Kí lẹ fẹ́ dà lẹ́yìn kẹ́ lò kíkẹ́ jábọ́ padà. Ẹ lè pin tí a ní ẹ pín. Mọ́kà tí a ní ẹ lè ha. Gbogbo tó wà lẹ́yìn ń dààmú wọn ò ṣe é rí wọn ò ṣe é wò. Ẹ kàn ń gbowó lọ́wọ́ lówó lásán. Ta ni pa ìwọ́n bẹ̀ yẹn kókó ń bẹ̀ àlùlùmọ́ ní sikọ́ lọ́jọ́ kó lẹ́lẹ̀. تقلب في الأمور كما يشاء. Bàbá ọ̀rọ̀ tí mò ń sọ yìí lágbára o. Tẹ́ bá mọ tí àáfàá mi ti dánwò. Wọ́n kàn máa nawọ́ sí tó ga tó kọ́ ni. Ẹnìkan ò ní tara ẹ̀ dè yàn. Ẹ̀yin ìka burúkú yìí. Gbogbo olówó la ṣe wá sí fún wọn lójú àánú. A sì súnmọ́ lówó jura wa lọ. Àṣà lè máa rọ́ lọ. Ṣèbáàdì kan náà ní ọ̀lọ́ sojú wa tí ó gbà nǹkan. Ó kú bí ó ṣe gbé délé. Ẹbí ní ojú ò ti tẹ́. Gbogbo ń tẹ̀sẹ̀ là ń gbọ́. Àwọn afáà tí ó sì tẹ́ àti mọ iye wọn báyìí. Fáìlì wọn ti ń bẹ ọlọ́ọ̀kan tí ìsíwèé kan ni. Ráìsì ni wọ́n pín. Ẹ kó lọ lẹ́lòmíì. Yóò ní kó lọ ńlẹ̀ kó dowó. Yóò máa tún ta. Yóò tún ta ni. Ẹ̀wà bíkí ni ó ṣe yọrí. Bọ́kọ́lé ogún bóra lẹ̀ ọgbọ̀n yóò parí kan náà ni. Kò sí hà níbẹ̀. Ara yín ni mí. Ẹlòmíì ò lè sọ kí ni ẹ mọ̀ ṣàṣì ni. Èmi ara yín mo sọ yìí. Akújọ mọ́ra wa. Àwọn ilẹ̀ Lárúbáwá fọkàn tán yín. Gbogbo nǹkan mèremère ní ẹ kó fún yín. Èwo lẹ kó délé. Ẹ jẹ́sẹ̀ àwọn ó yọ. Wá sí àkọ́kọ́ nù. Ẹ káre. Ẹ tún wá sọ ẹni tó ra màálù fún yín. Ní màálù tí wọ́n fún àáfàá mi, ó kàn fi dá agbó lẹ́lẹ̀ ni. Dábàá tí ọlẹ́ ní pa màálù ta. وذاك هو الدواء
به ولكن Musliudi. حياكم الله قد بلوت الناس. قد بلوت الناس في أخلاقهم wọ́n tó bá yàwòrán lọ jòkó. فرأيناه لذي المال اتبع. mọ́sálásí mo fẹ́ kí wọ́n gbọ́ mi mo délé yín jò ní. àwa débẹ̀ ẹ wá fẹ́ hóòsì àwọn àfà ẹ wá dáná èèyàn tó lé ní 100 àbá màdìbò náà wà mẹ́sìn àwòyé bò náà. قد بلوت الناس في أخلاقهم. ẹ jọ ṣé màdìbò ọ̀rọ̀ tó ń fẹ́ béèrè sẹ́túláàsì ní kí àfà ò kú sí tálíkà ni kó kú sí àtọ̀rọ̀ jẹ kó mọ̀ lè prove ẹ̀ pọ́lọ̀ ti kẹ́hùn. bàbí àlà àlà síwá ìdù kó má sí jàkútàkùkà. sẹ́túláàsì ni káàfó sọ pé ó lò sí ni ẹ má dojú jí kí ó mọ èyí dá báyìí kódà ẹ̀ tí ẹ pè kẹ́ náwó òun tún yín pè lọ́kọ̀ọ̀kan torí kí ni ibi tẹ́ ẹ náwó sí ẹ ní regret ayé yín. قد بلوت الناس في أخلاقهم. bàbá dàmí lọ́mọ mi. فرأيناه لذي المال اتبع. وحبيب الناس من أطعمهم. mo kẹ́yìn àzákìrì wa. إنما الناس جميعا بالطمع. mo fẹ́ kí àbó jókòó tán ni. وحبيب الناس من أطعمهم. إنما الناس láti kòmọ́nà sífìdì bẹ́ẹ̀ ṣe nà rókè bẹ́ẹ̀ rí. جميعا بالطمع. ìgbọ́n náà máa ma. إنما الناس tìdúbọ̀ dọ̀bọ̀ lọ́tún dà. جميعا بالطمع. ọmọ àwọn àfáà ni wọn ẹ wá jókòó láti ẹ jókòó tìdúbọ̀ dọ̀ ẹ wá jókòó àwọn èèyàn ti wà tẹ́ ti yàn síbẹ̀ o. قد بلوت الناس في أخلاقهم. ẹ ti yàn àwọn èèyàn síbẹ̀ o wọ́n sì mọ sẹ́yìn. فرأيناه ẹ ti wà níwájú ẹ̀míà. لذي المال اتبع. àti bàbá ìmọ̀mọ́ àgbà nísìn. وحبيب الناس من أطعمهم. kàn ń pa ẹ̀dẹ́kẹ̀ mọ́ lọ́bàá mọ́ torí ọlọ́run. إنما الناس àlìkárìdà. جميعا بالطمع. ọ̀rọ̀ kínkín tí mo fẹ́ sọ. kálímà kéèyàn máa dáṣọ ìbò yàn. góògà ẹ̀ tẹ̀bi ń pa ká má jẹ̀bi ó pa mọ́. بلوت الناس في أخلاقهم. Ànábì Ibrahim عليه الصلاة والسلام. ológbó oúnjẹ kalẹ̀ tó fẹ́ jẹ. àlejò kan bá dé bá wọ́n wàá tọ́ bó oúnjẹ ó ní wá kílẹ̀sìn rẹ ìyẹn ní màjúsí lòun iná lòun bọ̀ ó ní yọwọ́ wọ́n tọ́ ọlọ́run ọ̀ lè bá mi jẹun ọ̀ ìsìn náà kẹ́ ó wá lọ tán ọlọ́run lọ́ọ́ bá Ànábì Ibrahim ó sẹ̀mí ó ní kí n mo ṣe kò ṣe fún lóúnjẹ ó lọ́ta rẹ̀ ni ọlọ́run lọ́ta ta ni kọ́ fún lóúnjẹ lọ́jọ́ kan lọ yarí bí ṣe ń sẹ̀mí tóun ó ti pé 70 years ń fún lóúnjẹ báyìí. Allah. قد بلوت الناس في أخلاقهم. ọlọ́run ṣé mo fẹ́ jọ́ rẹ sùn ọ́ máa wà lọ bọ́ọ̀ bá ti rí èmi rẹ bẹ̀rẹ̀ ọ̀tá látòní lọ. kèfèrí ni ò fún lóúnjẹ o ká tó sẹ̀yìn tẹ́ ẹ̀ fún mùsùlùmí mùmínì lóúnjẹ ẹ̀ dáhùn jáde kìámà. فرأيناه لذي المال اتبع. man satara muslima satara Allahu fi dunya wal akhirah. Allah. sallallahu alayhi wa sallam. Ànábì ló sọ bẹ́ẹ̀. tafridul kurbaati kéèyàn ká ìbànújẹ́ kúrò lára ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ bàbá ńlá ẹ̀sìn ni. déédéé tẹ ẹ fẹ́ pín tẹni mélòó náà ní pín ẹlòmíì ò ní fowó ra tí ò fi lọ bọ́ lọ. àkọ́ ni kò lè fọwọ́ ara rẹ̀ lásìkì ọwọ́ ọlọ́wọ́ ni ó fi jẹun.
اقض الهوائج ما استطعت. mo bẹ̀ lọ́n lẹ́ẹ̀mí bí oúnjẹ tó lé ní 3,000 níbí. àmín. adẹ̀tí máa tá a máa polongo nù ẹ̀yọ́ lówó ẹ gbọ́ gbogbo yín lọ́dún tí mo ẹ̀kọ́ bá gíláàsì wá 100 wá. ẹ kó wá. àwọn tó fẹ́ jẹ́ ti pọ̀jù tilẹ̀ lọ kámọ́ tó ní stampede. ìwé wo lẹ̀ ń pín tó bá dójú ẹni tí ó gbà wé yọ kùmọ̀ rẹ̀ níwé rẹ̀ gbàtú bá bàyàn méjì lẹ́yìn ẹ gbé tiẹ̀ fún kó má dàrán bọ̀ yín lọ́rùn. وكن لهم أخيك فارج. ó ní wọ́n tó fẹ́ kú re máa kábànújẹ́ kò lára àwọn èèyàn ni. bàbá àwọn mọ̀lá ń pé bákan èèyàn mọ̀ ti dààmú kọjá rẹ̀ dẹ̀. èyí tẹ́ gbé wà ìdá ẹnu ẹ fún mọ́kà nísìn ẹ tó lọ múra nísìn ṣé ẹ mọ̀ pé ìran wọn lẹ fún. ẹlòmíì ń bẹ tẹ fún nísìn tá àti ìmọ̀ bóyá wọn ò tiẹ̀ lọ mọ́kà bí tẹ́tí bí rí. yóò wá èmi làlájì àkọ́ ìyá rẹ̀ máa pé mo dúpẹ́ bí ó ṣe mí tójú ẹ̀mí mi ó ti tó mi. فلا خير أيام الفتى. Amadiga. يوم القضاء في الحوائج. mo kí mo jáde dùn díìnì mi lọ́fà. bẹ́ẹ̀ni. ọba lówù olóyè ọ̀fà ní lọ́fíìsì mi. فلا خير أيام الفتى. ẹ̀yin gbajúmọ̀ tẹ wá ń bí. bóòlù yóò ṣe wá rí bí tìdíbodò ṣe rí. ẹ̀yin tẹ́ lóògbé láyé mo kì í ẹ̀yin tẹ́ ní mọ́tò àásán tẹ́ tún ṣe. gbogbo ọmọ tí o bá rí yọnú òbí ẹ̀ kò ní lapa láyé. tó bá sì lapa yóò parẹ́ káyìn ni. يوم القضاء. tìdíbodò sin àwọn tó bí wọn. في الحوائج. kí n kàn sọ yín kéke wọ́n ní bó la ṣe sí òbí wa bó la òfin sífìlà ń lọ ìṣẹ́jú kan. عليك ببر الوالدين كليهما. ṣé màá ní ibò ṣé tọ́pìkì náà dáa kí n sọ ṣẹ́jú mélòó kan. وبر kí ló dé táyìn fi gbayì bẹ́ẹ̀ ti gbayì. ذوي. nígbà tẹ sáàfù tó bí yín ẹ tí wọ́n ń sáàfù òbí yín tó tún kù nísìn. ó ti yé yín jù mí lọ. قربا وبر الأباعد. nítorí bàbá dáàdì mi fẹ́ kú. onímúyì gbogbo tí wọ́n bá pín ọmọ gbà á gbogbo ayé ń padà bọ̀ àtọrọ lọ́wọ́ rẹ̀. لا إله إلا الله. عليك ببر الوالدين كليهما وبر ذوي القربى وبر الأباعد. ẹ̀yin tẹ̀ ń sọ ẹbìlà kí n ráwọn tí wọ́n nídìí tí mò ń sọ ẹ tààrà. kí lọ ná fòbí rẹ ti ń jọ ọ lójú. sótójó tó dákú lóru ni tí wọ́n ń gbé ọ ká tí wọ́n ti ká bọ̀ lẹ́nu tó gé ẹ jẹ tó gé ìyá rẹ lórí ìrọ̀yìn jẹ tó wú. àwa lọ rán ìyá rẹ mọ́ ká wá tó fà àríjọ́ tó rán lọ́rùn ńkọ́ ìjọ́ tó fẹ́ bí ọ tí ò sí láyé tí ò sí lọ́rùn mọ́ tí ń gbé kẹ́ẹ̀. kódà gbogbo tẹ̀ tó ń ṣe yìí ẹ mọ ní ládàá rẹ kó máa bá àwọn òbí yín ni ẹ mọ ti dàní ara yín sí pàápàá. gbogbo tí mo ṣe láyé ó kọ àfáà mi ó kọ òbí mi ló wà ń bẹ tí ì ṣe kankan ló kọ mi dò ní báyìí. عليك ببر الوالدين كليهما. ọ̀rẹ́ mi kan wá ní èé ṣe ọkọ ara rẹ ni mo náà tí ó kọ tèmi náà ń bọ̀. وبر ذوي القربى وبر الأباعد. wálìyáàkà ìdíkùn tàṣọ̀gìrà mọ̀tájà. bàbá àti ìyá rẹ tó ọmọ yìí wọn ẹ̀ àwọn ní tọ́jú rẹ̀ nígbà tó wà ń kéke tó ọmọ tó yàtọ̀ sósì torí rẹ̀ ò tí ì pé mọ̀tájà tó ní ìdí nǹkan bíi búrẹ́dì kan máa sunkún káṣíìrí wọn tú wọn ń jẹ búrẹ́dì wọn gbà wọn búrẹ́dì fún ọ wọn mú súwìtì ẹ lónìí akẹ́yìn ọmọ olówó ẹ̀yìn ti kọjá èyí o kánrin wa tá a wà ń bì la kò bí wa lẹ́kùn ká tó rí nǹkan ra tí ẹ lọ gbà wọn school uniform fún wa aṣọ ọdún túláàsì pé mi ò tiẹ̀ wọ̀ ọmọ mi wọ̀ lọ yídì. bàbá irú ọmọ ló wá ga tán
wọ́n ṣe blabla àlùbáríkà rẹ̀ kàn jòbi táyà ọkọ̀ ni ọtí yá àgbàgbé nù njọ́tọ̀ túyà rẹ̀ láṣìírí pé ẹ fún ní tó lóun rà mọ́mọ́ ní tùnà sírí ọmọ láti kéke ẹ jọ sí wọ́n ń gbọ́. Alayka bibirril walidayni kilayhima wa birri dhawil amir qurba wa birril abaidi. shababul ulama ẹlẹ́ẹ̀kejì ẹ̀gbọ́ wa'allamaka idh kunta jahilan. Allah. njọ́tọ̀ tí ma ń pa skul tó kọ́kọ́ lọ láyé ìyá àti bàbá rẹ ni ọwọ́ iná fi jẹun yìí iná fi fọkún wọn tọ́jú rẹ tó fi dọmọ tó lè bẹ́gbẹ́ pé aṣọ rẹ dọ̀tí wọn ni ọlọ́fọ̀ abọ́ fọ́ ọ̀tọ̀ lé dọmọ ọdún 6 ni màmá rẹ tó máa jí ọ lóru pé kọ̀ǹkọ̀ ní lábẹ́ rẹ̀ tí wàá fọ lẹ́rán torí wọ́n fẹ́ yíra padà tó wọ́n fẹ́ tọ́ yóò tó gbọ́ lábẹ́ mọ́ mọ́tì tọ̀. gbogbo yín lẹ dàgbà tẹ́ ẹ gbọ́mọ ọ̀dọ̀ tí yá àti bàbá yín torí ẹ kórìíra wọn. tànà gbà tí yín nígbàtọ̀ ń dákú ọmọ tí ò ṣe é pọ̀n tí wọ́n fọ̀já 4 mú ọ tọ́ sọnù ìwọ gbẹ́kúdè kò kú mọ́. gbogbo ọkọ̀ burúkú ìwọ lọ jẹ́ wọ́n tún ní ẹ máa pè ní kọ́ngí akùnà bẹ́ẹ̀ gbogbo ọkọ̀ wèrè ní ẹ sọ kọ́sá wọn bá kú iná ni. Alayka bibirril walidayni kilayhima wa atharaka ala anfusihima. Allah. òbí rẹ wá gbé ọ wọ́n jẹ́ ọ lápá lẹ́mìí wọn ju ara wọn gan lọ. tí o máa dì í bọ̀ à á bá a débi pé tí o bá ṣe ọ kó sà wọn. bàbá wàláì tẹ bá dénú ọgbà mi ẹ̀rí pé ọ́fíìsì mọ́ṣáláṣí mi nìkan mo kọ́ ń pẹ̀tẹ́ sí. èmi ò lè mọ gòkè kí n mọ sọ̀kalẹ̀ ní ráyè àti family house wa tó jóńjó ní ọlọ́sìn ní kí n kọ́ ní oṣù kan àti ọ̀sẹ̀ 2 àtòkè àti ilẹ̀ tí mo dàwó dànù torí ń sùn ayé ní kí ló dé onílé tó pọ̀ mú ní gbọ́dọ̀ má kọ́ yìí bí tẹ́ ti kó ní àlùbáríkà mi ni. Alayka bibirril walidayni kilayhima. àkàwá níbo lọ sí wa kọ́ pẹ̀tẹ́ sí mọ́ṣáláṣí tó ń gbélé lẹ̀ mo ní ń gbé bàbá mi bó ṣe gánà mi nù. njọ ti ń sáré kí n dèèyàn ká kí mo dámọ̀ àti ẹ parí ìwé mi nù. Wadainu nasi yawman sawfa yuqda. gbogbo gbèsè tó bá jẹ̀yìn náà lọ san tán. Wadainu abika ọdún lan taqwa alayhi. àmọ́ gbèsè tó jẹ́ bàbá rẹ̀ ò lè san tán wọ́n ní kí ló dé ṣèbí ìyá náà ló tọ́jú wa jù bàbá rẹ̀ tó fẹ́ ìyá rẹ̀ tí ò bá fẹ́ ta ni ó bí ọ fún. bàbá rẹ̀ sá lọ kọ ìyá rẹ̀. mọ́mọ́ rẹ̀ wá dọjọ́ ẹ lọ́dọ̀ bàbá rẹ̀ ní sùúrù ni bí bá ṣe sùúrù obìnrin wọn ni ó dọjọ́ alẹ́ léèyàn. bàbá ṣé mo lè sọ̀rọ̀ díẹ̀ sí. Wadainu nasi yawman torí ẹ̀jẹ̀ máa ti fẹ́ ṣe program ni. sawfa yuqda. bó lọ wí. Wadainu abika lan taqwa alayhi. wàjá ṣe wọ́n fi ebi para wọn ẹ̀gbọ́ wà á ṣùgbọ́n Allah. à ń sùn lébi ìwọ sì jẹun. ibi wọn láyé tiẹ̀. njọ́tọ̀ ọ̀rẹ́rin ni wọn ò rẹ́rìn mọ́. ẹ tí wọ́n bí lónìí tẹ́ bá ti fara pa ẹ lọ́tún ṣe. padà lé. ọ ti ṣe nǹkan pàtàkì bíi 8 báyìí kò sí èyí tó kọ òbí rẹ wà ń bẹ̀. ọmọ rẹ náà ní kọ tiẹ̀ sí tiẹ̀ ọ ní rọ́kọ ládùn ọmọ. ṣé o máa ní ìyẹnì ṣéwù ọmọ kan ló kọ́lé kí ráyè dákẹ́ góògà ògo Ìlọrin ẹgbẹ́ ń dá o ẹ má jùlẹ̀ o
sọ ti register ní federal level ó tún ti ju bẹ́ẹ̀ lọ torí bí tẹ́ ń lọ jìnnà gan o. bàbá ilé ẹ̀kọ́ kù tí bàbá rẹ̀ ń gbé òjò wa wú apá kan kẹ́yìn ọmọ gbọ́ lónìí òjò wa ń pa bàbá ẹ̀ bàbá rẹ̀ ó dáná ẹ̀ ní kó wá gbé mi ilé ti fẹ́ wó pa mí ló bá lọ gbé èyí tó ń kọ́ lọ́wọ́ boys quarter tí ò ti parí ojú bàbá rẹ̀ bẹ́ẹ̀. gbé bẹ́ẹ̀ àyè yẹn rè. bàbá sì ń gbé talẹ̀ ń wò ti dìbòdò ọlọ́run ti ní ó sẹ́ẹ̀tì báyìí ọlọ́run ló kù tẹ́ mọ̀ wò báyìí ayé ti dá yín lò ọlọ́run dá yín lò. bàbá rẹ̀ ní kí wọ́n lọ jí wá lórúkọ ọ̀wọ́ mi ni mo dààmú kọjá kọ́ mọ́ tọ́jú mi ó ní kílẹ̀ fẹ́ fún mi láti ọ̀dà búra ní bá ń lọ ló bá lọ mú ọmọ rẹ̀ lẹ́yìn ìwọ̀n ń sa aṣọ ńláńlá ń sì sàkámù owó wà mí jèrè ó sì débi kan wá kó aṣọ àlòkù ó wá mú ọmọ rẹ̀ ní kí lọ́ọ́ fi yí ṣe kó ní ìdáwó bàbá ni ọmọ ni ẹ má kó tán ó ní kí lọ́ọ́ fà kísà ṣe onítẹ̀yìn náà bá dàgbà ń dà yókù bò yín àkísà lẹ́yìn náà fọ̀sùn lọ́jọ́ alẹ́ yín. alayka bibirril walidayni kilayhima. ẹni tí wọ́n bí tẹ̀ fẹ́ wo àkísà kẹ́yìn ẹ lọ mójútó bí yín o tí ẹ bá ti wá kú ẹ lọ kọ́ nǹkan ló kọ wọn mọ́ṣáláṣí kan mọ́ṣáláṣí lọ gbẹ́bọ́ o kọ́fí sẹ́ gbèsè tó jẹ kálukú ló ń tọ́jú bàbá o owó tí ìyàwó rẹ̀ fi ra góòlù ẹ bá rí lọ́rùn yóò padà wáyé obìnrin tí ò bíya owó tá a fi ra góòlù fóbìn tọ́lọ̀ bá kó hàn yá wa lọ́rùn yóò sì padà wáyé pé àsáyé kù jẹ́ mọ́ ẹ padà lọ. àbí mọ́tò tó ń lò lónìí tí bàbá rẹ bá lò díẹ̀ sí ni kò ní kú bọ̀rọ̀ wàhálà kún tó pa abẹ́ ẹnì kọ̀ọ̀kan gíní ẹ̀rín tọ̀rin ọmọ ń pàtàn tí ẹ bá lọ́ fà ya bàbá ẹlòmíì ò lówó ọkọ̀ fa yóò mọ̀ ní sẹ́rẹ́sẹ́rẹ́ tí èdè ibi ti ń lọ ni ọmọ inú agun bàálù ká lónìí ọ̀sìn ni mọ̀ràn tí àná pé àná ló gbé ọ́ àdúrà mi ló lè ṣe mọ́ lónìí àṣẹ́lẹ̀ là ń jẹ àwọn ọ̀lẹ kálukú láti mú tí ìta yọ ọkùnrin síbẹ̀ ni bàbá wa yọ à ń sí pẹpẹ ńgbà tí wọ́n fi kú ni. wa nafis bibadhil mali. okùn méjì péré. fi talabil ula. wa ta'arra ya àwọn méjèèjì wọ́n wà ní òhò ẹ̀gbọ́ wàkásà wáàkà. àwa daṣọ fún wọn. níjọ́ ọdún màmá rẹ̀ aṣọ léyà lè tún sọ ọdún àwẹ̀ wọ́n sì pààrọ̀ aṣọ lọ́dọọdún kọ́lé bá fìtẹ̀ yókù lọ́nà yídì ìyá rẹ̀ ò bọ́ lóbìnrin lé mu bàbá rẹ̀ ò bọ́ lọ́mọ lé mu eré rẹ̀ ní ń sáká. wọ̀nyí náà ni akramakumullah. ṣé wọ́n ń gbọ́ ẹ dákun. àgbọ̀wọ̀. ṣé màdìbò tí wọ́n bá agree pẹ̀lú mi owó tẹ́lẹ̀ mi fi ń sínú nísìn bàbá rẹ̀ ò fojú kẹrin tó fi kú. ìsínú ọjọ́ kan ni ẹ̀sọ́tíìkì ni ìgbín ni èdè ni kí ni a tún máa jẹ mọ́ẹ́mọ́ ẹlẹ́mìí mẹ́wàá nǹkankan kò wá ní mọ̀ tí yóò máa gbọ̀n lórí tébù kò ní mọ̀ èyí tí yóò ti sí èrè yóò tún fún ọ̀làndíà sí àti fúrà àti kùnú nígbà tí bẹ̀rẹ̀ àwẹ̀ kò tí ì kí ásámú iyó ni. wa nafis bibadhil mali fi talabil ula. بهمة محمود الخلائق ماجدي. bàbá ó ní kí ni a ṣe fún ọ tá a fi rí yọ́nú Ọlọ́run. Naam. tí wọ́n ti wí ìkẹ́ yọ̀ǹda mi. because ó yẹ ká rí yọ́nú Ọlọ́run. ó yẹ ká rí. alikali ẹ má rìn jìnnà mọ́ o ẹ má rìn jìnnà mọ́ ẹ gbága síbi tí ti mọ̀ rí yín. sẹ́yìn gbàwẹ̀ lẹ́yìn Ọlọ́run dimudimu yìí. Ìlọrin ẹ kú tọ́jú alikali. kẹ́ẹ̀ máa pariwo kó mọ́ rù bó lọ wí. wa nafis bibadhil mali fi talabil ula. bihimmati mahmudil khalaiq majidi. wa min birrihima. Na'am. atarahum alayhima. Allah. ẹ jẹ́ nǹkan mẹ́rin péré. dáadáa tó ṣe fún ìyá àti bàbá rẹ̀ ṣe góògà. dáadáa tí yóò ṣe fún òbí rẹ̀. tá a ṣe fún wa.
onukọ́ ṣàánú wọn. Ṣàánú wọn. Tí wọ́n bá ti wá kú ńkọ́. Tán ti kú. Àánú òpin. Tọ̀. Ẹ lọ jòkó. بهمة محمود الخلائق ماجدي. Ìmọ̀ náà lọ ń pè wọ́n. بهمة محمود الخلائق ماجدي. Bí mo ti jẹ́ mẹ̀kúnnù yìí, mo láti mo kọ́ pọ̀ jùlé lọ. Bẹ́ẹ̀ni. Fún bàbá àti ìyá mi nìkan àti dáàdì mi àti bàbá wọn. Mo wá ronú pé kí n mo lè ṣe. Àsìkò tí ń dá fún mi bọ̀ ni bàbá mi kú. Bẹ́ẹ̀ni. Ìyá wà láyé. Okùn méjì tí èpè 90. Mo ní yàrá ìsìn. 88 ní màmí. Mo wá ní kí n mo lè ṣe. Mo wá ní ọdọọdún. Bóyá máa kọ́ mọ́ṣáláṣí méjì. Níjọ́ tó bá di pé bùkátà kọ̀ kí n kọ́ kan. Ọlọ́yàn ọ̀dà kí n kọ́ 21 báyìí. Bẹ́ẹ̀ni. Mo lè sọ fọ́nà pé n fẹ́ ládàá rẹ̀ bá ń kó fún òbí mi. وغض عن المكروه. Ṣé máa ní ìtàn wo ni máa romínú jù láyé ìgbà tí mo wà ní form 4 ní sèké fọ́ọ̀mù làwọn ake àwọn òkè SS àìsègbè yín ọ̀nà yàrá dàgbà SS ni wọ́n ké àṣàgbàrẹ̀ fà. Bẹ́ẹ̀ni. وغض عن المكروه. Bàbá ọ̀rọ̀ tí ò fọ́ nìyí fa mo á fẹ́ gbowó oúnjẹ dáàdì wa ti lọ skul títà ní dáàdì mi owó títì náà fi tọ́ mi. Wọn àlùmọ́ mi ẹ̀ fún mi tí wọ́n bá déwò fún yìí àwọn àṣẹ kan lọ mo kàn bínú díẹ̀ mo ṣe kọlu kọ́bọ̀dù àwọn kan fọ́ ni pẹ̀rẹ̀rẹ̀ mọ́ mi ṣe yé ajé àwọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ náà nípa nítorí wọn akẹ́ wọn ni máa àwùjọ náà tiẹ̀ tẹ́ lò náà wọn ni àyè tí lọ́mú ní kò lọ tòótọ́ ọkùnrin làwa ẹ gbọ́dọ̀ ní tóbìnrin ó jogun lé mo á lọ ọ̀rọ̀ oríṣiríṣi láti fi pàbánújẹ́ wọn rẹ́ tọ́rọ́ kan wọn ni ó wà. طرفك واجتنب. Kí ló ṣe wọ. Kí ló ṣe ọ́. Àwọn akután náwó fún ọ bí wàá tí wọ́n wà láyé ni mo wà ní ọkọ̀ pẹ̀lú àbúrò mi ń jò ní mo lọ́lọ́ mọ̀ ṣe wọ́n ní kí ló dé mo ní tí dáàdì mi ò sí láyé jíìpù tó wá wọ́n jù ní bá rà fún wọn. Wàláì. Ọkọ̀ tó wọ́n jù kò ní bàbá rẹ ní lọ. Kí ló dé tí ìyá rẹ ò ṣe fi hàn yàn. Kí ló dé. Àwa ní ìyá rẹ búyàwó rẹ àwa halẹ̀ mọ́ ipò bàbá rẹ kí lọ́ọ́ ṣe. Ìyá rẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ àgbà tó sọ fún ìyàwó rẹ ọmọ rẹ ṣerú ẹ fún ọ. Allahu Akbar. Allahu Akbar. هذا لجاري. Mo mọ̀ pé eléyìí ò ní fẹ́ yóò ka ọ láàjù ọ̀gbéyàwó rẹ kárí ìyá rẹ ìwọ múra kọ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ wò tí ò bá ní sá lọ ìyá rẹ ní oníbi tí ó kọ̀ ọ́ sí. واستمسك بحبل المحامد. ẹlẹ́ẹ̀kejì wad-du'a'u lahuma amir shababul ulama wọ́n ní ẹlẹ́ẹ̀kejì máa ọ̀gánẹ́sì àdúrà fún wọn bíi kí tún ní lọ́ra Quran tó lé 500 pín sílé kéwù ẹ máa ké ládàá rẹ bàbá tìyá mi lónìí rárá ìsìn bóyá bíi báàgì 50 ẹ máa jẹ ládàá rẹ bàbá mi tìyá mi lónìí ẹ lè ṣe yẹn ẹ tẹ̀ ń wéṣì owó ọwọ́ ara ń jẹ 150,000 yóò kàn jẹ méjì péré yóò sì fi yókù lẹ̀ ebi yóò pa ọkàn yàyí rẹ̀ kí ló tó ọ̀rá tó ní jẹ ọtọ́bì rẹ̀ kú sínú yàrá tó yẹ pé à ń sú mi òjò ń bẹ ni ọ̀nà mẹ́rin náà ti ń sú mi kí lè tó mọ́ bíi póò ní wọ́n fi ń rọrí ń bẹ. وغض عن المكروه طرفك واجتنب. هذا لجاري واستمسك بحبل المحامد. ààrẹ akéwì jẹ ọ̀fà lánàá ẹ̀tọ́ sọ́ni wọ̀. هذا لجاري واستمسك بحبل المحامد. ẹ̀yin zikiri sẹ́kọ̀ọ́ ti sí ti má tèmi nísìn bí ẹ ṣe máa ń sọ̀rọ̀ pé tó mo yọ àyè yín lẹ̀ lónìí. Ó lọ wí. عليك ببر الوالدين كليهما. Bàbá ẹ fẹ̀yìntì ẹ dákun ẹ ti ṣiṣẹ́ jù mọ wo tàfsírì yín tẹ́ ẹ máa ń kákò báyìí mo ti máa ń ṣe àfáànù ẹsẹ̀ ni máa ń dùn àtẹ̀yìn torí kí ni àádọ́kọ̀ àdúrà jù àánàró jù àwa sì tún ní àfẹ́yàwó bíi méjì bíi ẹyọ kan àfẹ́n tó pọ̀ ká tó sáàfù wọn tán sẹ́sẹ̀ onírolú ẹ
وبر ذوي wàláì mo sí ní ọyí. القربى وبر الأباعد. jama yorùbá ní Muhammad ni. صلى الله عليه وسلم. jama ẹni náà. نعم. táwa léèyàn ẹ má káàkiri má torí Ọlọ́run ọpọlọ mi ń sáré kábẹ̀sẹ̀ rìn káàkiri torí Ọlọ́run mo fà nábì bẹ̀yìn. náà. وبر ذوي القربى وبر الأباعد. ẹ̀yin alága wa alága ṣe ń gbọ́ adraf àtẹ̀ǹtẹ̀ wa lẹ́kọ̀ọ́ Àbújá Sókótó tá lè yàn òun lẹni tó rántí àná o ẹ kọjú síbí kò sẹ́ni tí ò tọrọ jẹ rí o ẹ rántí àná bẹ́ẹ̀ ṣe wá ń bí o ẹ tó bá ka ń tẹ́ gbé jáde níjẹta àtijẹ́rin ìkan lára ààrẹ Nàìjíríà tó lókìkí tẹ̀ ń gbọ́ ọmọ rẹ̀ àtọmọ dírẹ́fà rẹ̀ àwọn àdì sẹ́nitọ̀ dírẹ́fà tí a máa gbá lójú ọmọ dírẹ́fà tí ń fọ mọ́tò ààrẹ àná ààrẹ ẹ wo pò ààrẹ tí dírẹ́fà tí ń wá lónìí méje wọn àjọ di sẹ́nitọ̀ àwọn ń jòkó tira wọn. Allah. ní màá ní dáàdì ẹ máa rán bàbá mi ń sẹ́ sóò lè rán mi lẹ́nìí ń tiẹ̀. Allah. إذا ما نظرنا في بداية أمرنا. ẹ tẹ wá ń bí látòrí èmi náà wọn máa bí wípé wáyé tó ṣe pé mo ń dààmú ara mi báyìí mo rántí ìgbà tí n ti dè èèyàn ni níjọ́ tá à ń ṣe wá sí fún kókó àti igi àṣeyọ padà pé wà gbogbo ẹ̀rọ tó bá rí tó ọ̀tí ẹ̀ láyé rí kò yẹ kó fi dùn ẹlòmíì àfẹsẹ̀ ìnáwó kan lé wa lọ́dún yẹn mo sì tọ́ọ̀fù ní kékeré tá a gbọ́dọ̀ wí mo ti já ogun bọ́tí ní aṣọ mi á bá mi rán débi ọrùn. bàbá rí kẹ gbọ́jèrè láyé wait and get nígbà tí ẹni ẹ̀gá ní àwọn àrùn mo sáré pé wọ́n ń sún mi àwọn asún mi détí wọ́n kàn sẹ́ ó kàn já para bí wọ́n ṣe fọ́ ní bá hàn àṣé wọ́n ń sún mi pé aṣọ mi ò yẹ tàwọn. ní bá hàn bá sọ wàhálà rẹ̀ wọ́n ní kàn ṣẹlẹ̀ ń bí lónìí mo ti wá gidi fi lù wọ́n. yáyà mi wá jáde ní àkàmọ́mọ́ dán lóhùn ọ̀ọ́yọ̀ fọ́tò yóò sú ọ láyé. Allah. wọ́n tún fi fọ́tò tí a pawó lónìí. sẹ́mi ní ìwà rẹ̀ ni tíṣà sọ̀rọ̀ òdà tó tèmi níwà ọ̀tì ẹ̀ n tó bá jẹ́ èèyàn níyàrí àìfíyà rẹ̀ jẹ lómi káyọ̀ tẹ́ ẹ ga ẹ̀rọ ní pé nǹkan ṣe ń rí. wọ́n tọ́ mú ìyàwó lọ lé ọ̀rẹ́ ẹ ṣe ń jèrè ẹ dúró báyìí ẹ jòkó dáadáa mo fẹ́ kẹ́ jòkó kí n máa wò yín. àdìgbàlì bàbá ń bá yín sọ̀rọ̀ bó o lọ wí. ما نظرنا في بداية أمرنا. jẹ̀mọ́ àkọ́fẹ́ ìyàwó ẹlòmíì ilé ọ̀rẹ́ ló fẹ́ sí. òun ò ní fọ́ọ̀mù kò ní pa ọ̀rẹ́ sì ní. ǹjọ́ ọ̀rẹ́ tí ọ̀rẹ́ jọ́nà tó fẹ́ ìyàwó tó máa gbé gẹ́fẹ́ rẹ lọlé rẹ tí ẹjọ́ máa ń sùn mọ́júmọ́ ọwọ́ alówó tán wọn bá wọn olówó òsì ń lò ọ̀rẹ́ olòsí jọ́nà ló yẹ kó tó máa bá ṣe dòní. نرى أن الشكر àlìkáàlì ẹ̀ lè gòkè bẹ́ẹ̀ ti tóbi. واجب لربنا. نرى أن الشكر واجب لربنا. ẹ̀ẹ̀kejì ẹ wo onítẹ̀ńlò lọ́wọ́ o kò ní máa bẹ lọ gbére o. ẹ̀ẹ̀kẹta ẹ wo ọ̀la tí ń bọ̀ ẹ mọ irú ọmọ tí ó bí o. wá sínú. òjò bá ń lọ. àná ti lọ òní sàárẹ̀ ọ̀la lóyún ẹ mọ irú ọmọ tí ó bí. torí ìyẹn ẹ ṣe dáadáa ọ̀la fẹ́ẹ́ dé máa hàlù wà mọ́n àhàlù. ìṣesí wo lọ́lọ́gbé wa kò yé yín àwọn owó gan ni ò ní ọ̀la ọlọ́nìkan ló máa o. wá sí mi lónìí nìyẹn ká ṣe dáadáa. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله. bàbá wa ìmáàmù àgbà fún tilé tó kó